Ah, ibi tí wọ́n bá ti fẹ́yàn lèèyàn máa ń dúró sí o. Bada a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Olóyè Sunday Igboho, ẹ kú iṣẹ́ takuntakun. Ọlọ́run ọba lọ́ba tí wọ́n pín ẹ̀dá lérí. Bó tiẹ̀ jẹ́ pé àwọn kan lẹ́yìn ya fíìmù ni fíìmù tẹ́ẹ̀dẹ̀ yà yẹn tẹ́ wa lọ́rùn, ẹ máa yà lọ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n sọ lánàá pé ẹ̀ ń ya fíìmù, àwọn ò tí ì rí fíìmù kankan táwọn yà, àwọn ò tí ì rí fíìmù kankan yà. Ṣùgbọ́n wọ́n lè máa gbégi oro káàkiri ayé, àwọn ò rí fíìmù yà. Igboho, gbogbo ayé ní kí yín o. Olóyè Sunday Igboho, gbogbo ayé pápátá ló ń kí yín. Fídíò tí mo fẹ́ ṣe láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ ìlú Kwara ló jẹ́ kí n wá láti wá ṣe fídíò yìí. Gbogbo àwọn abúlé tó ti tú nílùú Kwara ó lé ní 5. Ṣùgbọ́n àwọn abúlé tó tú yìí sí àwọn abúlé Fúlàní ni wọ́n ní àbí àwọn abúlé Yorùbá. A lè pè wọ́n nílùú. Àwọn ìlú tó tú ní under Kwara State Government. Àwọn ìlú yìí ṣé àwọn Fúlàní ni wọ́n ń gbé náà ìlú yẹn ni àbí àwọn ọmọ aládé ọmọ Yorùbá? Mi mọ̀ wí kò jẹ́ kẹ́ ẹ máa gbọ́. Ṣé rí wọ́n ní tí náà ọba láwo kò ní gòkè odò. Gbogbo ìkọlù tó ṣẹlẹ̀ ní Kwara State bódẹ̀ ṣe jẹ́ káàkiri gbogbo ibi tí ìkọlù ti ń ṣẹlẹ̀ ló ti rí bẹ́ẹ̀ o. Gbogbo ìkọlù tó ṣẹlẹ̀ ní Kwara State ó lọ́wọ́ àwọn ará ilé nínú, ó dẹ̀ wà political. Allegedly gbogbo ìkọlù tó ṣẹlẹ̀ ní Kwara State ó lọ́wọ́ àwọn ará ilé nínú, ó sì wà political. Tí iná ọba láwo kò ní gòkè odò. Wọ́n pa odidi ìlú kan run, wọ́n pa kejì run, wọ́n pa kẹta run, and they have governor in that state. Governor bẹ nínú ìlú yẹn tó ń gba security vote, tí wọ́n fi lé gbogbo aráàlú kúrò, tí wọ́n jí gbogbo aráàlú lọ. Governor yẹn ò rí nǹkan kan sí. Wọ́n bọ́ sínú ìlú kejì. Kí ni kwasa tí mo fẹ́ béèrè ni pé ní Kwara State, àwọn ìlú tó wà ní abẹ́ Kwara State láwọn ìlú tó tú yìí, ẹni tó bani lọ́kàn jẹ́ jù ń bẹ ni pé ọba aládé ni wọ́n ń jẹ níbẹ̀. Àwọn ìlú tó ní í ṣe àgbọ̀ tó bá wà o, àwọn tí wọ́n wà ní Kwara wọ́n lè jẹ́ kémi ọmọ ebi ò tí ì mí ń gbọ́ pé bóyá ó ń bẹ nínú àwọn ìlú yẹn tó jẹ́ pé àwọn Fúlàní ni wọ́n dá sílẹ̀ tó jẹ́ ìlú Fúlàní lọ́dà Kwara State. Gbogbo àwọn ìlú tí ó tú tó tú yányán wọ́n gbé ọba mi lọ, wọ́n àrọ́bá mi ọba mi wọ́n pàdánù. Ó jẹ́ pé àwọn ìlú tó jẹ́ pé ọba aládé ló ń darí rẹ̀, ó ní gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìlú tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Ìjọba Kwara ò sì rí nǹkan kan sí up to this moment. Ẹ wà tìgbà tí ti Kwara ti ṣẹlẹ̀ lẹ́yìn àìmọye oṣù, ó mọ̀ ní títọ̀ Ọ̀yọ́ State tó ṣẹlẹ̀, táwọn Ọ̀yọ́ State lọ́mọ̀ ti rí àwọn ọmọ gbà kalẹ̀ yìí. Ṣé kò sọ́lọ́pàá kankan Kwara State ni? Kò sí DSS ńbẹ̀ ni? Kò sáwọn sọ́jà ńbẹ̀ ni? Kò sáwọn tó wá jẹ́ pé ìjọba Kwara State wọ́n keep silent. Wọ́n àgbégbèsè lórí gbogbo ìlú tó tú lábẹ́ ìṣàkóso wọn. Eléyìí ó jẹ́ kó yé wa pé in tó ṣẹlẹ̀ yẹn wà political. Olóyè Sunday Igboho, mo rọ̀ yín, mo bẹ̀ yín. Federal government ti gbéṣẹ́ lé yín lọ́wọ́, ẹ̀rẹ̀ ti ń ṣiṣẹ́ yẹn bí iṣẹ́ ajagun ńlá of Yorùbá land. CSI, Chief Sunday Igboho, the ajagun ńlá of Yorùbá land. Federal government ti gbéṣẹ́ lé yín lọ́wọ́. Gbogbo ọmọ Yorùbá ń kan sára sí, ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Kwara State mo fẹ́ kẹ́ ẹ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ sí jẹ́jẹ́.
torí pé àwọn àdàmọ̀dí Yorùbá ti pọ̀ ní Kwara State o. kọ́rọ̀ yìí kọ́ mọ́ bá di ẹni tó pe olè kọ́ wá jà, kọ́ mọ́ jẹ́ pò náà ló tún máa pe olóko pé kó tún wá mú kó tó rí pé ẹ lọ Kwara State. ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ ló ṣẹlẹ̀, kò gbọ́dọ̀ wá, a gbọ́dọ̀ rí, a gbọ́dọ̀ ṣègbà, a gbọ́dọ̀ sọmọ Sunday Igboho náà gbé ní Kwara ni, sáwọn àbúrò rẹ̀ ni wọ́n gbé ní Kwara ni, sáwọn fámìlì Sunday Igboho ní ṣẹlẹ̀ṣẹlẹ̀ sí ní Kwara State ni. kò sí tó kan Sunday Igboho pẹ̀lú àwọn tí gbogbo òlù tó tún ní Kwara State kò fi bì kankan. fámìlì Sunday Igboho dáko ní gbogbo òlù yẹn, fámìlì rẹ̀ kankan ò gbé ìkankan nínú òlù yẹn, ṣùgbọ́n torí ojú àánú àti ìwà dáadáa tá a dá mọ́ Sunday Igboho, gẹ́gẹ́ bí àdísù ànábì tó sọ pé khairukum li alihi, ẹni tó lóore nínú yín o náà lẹ́ni tó jẹ́ pé ó jẹ́ oore, ó ń ṣoore fún àwọn aráalé rẹ̀. ẹni tó lóore nínú yín o lẹ́ni tó jẹ́ pé ó láàánú àwọn aráalé rẹ̀. wa ana khairun li ali, báná bí ṣe sọnù pé èmi ànábì Muhammad mo jẹ́ oore fún àwọn fámìlì mi. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe Sunday Igboho, Ọlọ́run ṣe ní oore fún ìran Yorùbá. lílọ sí Kwara State tó lóye lọ, àwọn Kwara wọ́n ti majority of them wọ́n believe pé Fúlàní ni àwọn. lílọ olóyè Sunday Igboho sì rèé, wọ́n rí gẹ́gẹ́ bí threat. lẹ́yìn àwọn ọba aládé, àwọn èèyàn kọ̀ọ̀kan ní Kwara State ni wọ́n appreciate wíwá Sunday Igboho, majority wíwá Sunday Igboho gẹ́gẹ́ bí threat lórí o, because gbogbo Fúlàní tó lóye ńlé nínú igbó nílẹ̀ Yorùbá ń bí, ó ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní tí ń bẹ ní Kwara State nínú, ó ń bí wọn nínú. torí àwẹ̀ tí olóyè náà lé ní gàngànjò ní Sọ́líù, ibo ló sá lọ, sẹ́ẹ̀mọ̀ pé Kwara State lọ́lọ́ tẹ̀dó sí. so irú àwọn èèyàn bíi Sọ́líù yẹn ṣe wá expect pé lílọ sí Kwara State olóyè Sunday Igboho ṣẹ̀ṣẹ̀ bínú rẹ̀ máa dùn ni. ṣé Sọ́líù náà ní influence ní, kò ní influence ní Kwara State ni? ó ní Sọ́líù ó ní influence ní Kwara State, ó ní family ńbẹ, because tí ó bá ní family ńbẹ bí wọ́n ṣe lé ní gàngànjò ní kò ní rí Kwara State dé sí. ṣùgbọ́n torí pé àwọn ọmọ ìyá rẹ̀ wọ́n pọ̀ ní Kwara State, wọ́n wẹ́kọ̀ ọmọ ẹ̀ ní pé máa bọ̀. so irú Kwara State yẹn lolóyè wá lọ láti lọ rescue pé gbogbo òlù tó tù yìí o, a ní láti lé àwọn bandit. gbogbo Fúlàní ká máa là, gbogbo Fúlàní kọ́ ni bandit o, gbogbo Fúlàní kọ́ ló ń dà lúrú o, gbogbo Fúlàní kọ́ ló ń terrorize o, ṣùgbọ́n àwọn tí wọ́n ń dà lúrú, tí wọ́n ń jiyàn gbé, tí wọ́n ń bàlú jẹ́, tí wọ́n jẹ́ káwọn àgbẹ̀ ó sinmi, we have to chase them away. a gbọ́dọ̀ lé wọn láàrin àwọn alábọ̀dé ń bẹ láàrin àwa tá a jẹ́ Yorùbá náà tí wọ́n ń collude àbí kò láì ṣẹ̀dẹ̀ ní ìkànnù méjèèjì pẹ̀lú àwọn abàlújẹ́ yìí. ẹwà àwọn tí wọ́n mú ní àwọn tó ń jẹ́ agbódegbà fún àwọn tí wọ́n ṣiṣẹ́ títí Ògbómọ̀ṣọ́ yìí, Yorùbá ń bẹ́nu wọn náà, Yorùbá ń bẹ́nu wọn. àwọn tí ń gbénu igbó tí wọ́n ń hùwà àbàjẹ́, àwọn olóyè wà after, kì í ṣe gbogbo Fúlàní. àwọn Fúlàní tí ń gbé láàrin wa peacefully, a ní wàhálà pẹ̀lú wọn, ọ̀rẹ́ wa ni wọ́n, èèyàn wa ni wọ́n. tó bá ti lópin ìgbà tó bá ti ń gbé lálàáfíà pẹ̀lú wa. Yorùbá ló wà accommodative jù láyé, a máa ń gba àlejò, a sì máa ń gba àwọn èèyàn mọ́ra púpọ̀. Yorùbá ò mẹ́ni kankan lọ́ta. ẹ wọnú inú rẹ olóyè Sunday Igboho Ajagunla of Yorùbá land, inú rẹ ló bá lọ sí Kwara State o. ó kò bẹ̀ tán, ó ní government, Kwara State government ni wọ́n sọ fún pé, ni wọ́n kìlọ̀ fún gbogbo àwọn lọ́balọ́ba tí ń bẹ ní Kwara State pé ẹ̀yin ọba Yorùbá yìí, tẹ́ ẹ bá tún anybody tó bá tún gbàlejò olóyè Sunday Igboho nù yín, yóò ó máa rí wàhálà. ẹ̀yin náà wò ṣe rí pé ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní Kwara State ọlọ́wọ́nú.
ṣe rí pé ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní Kwara State ọlọ́wọ́nú tí ó bá lọ́wọ́nú ni báwo lẹ ṣe máa rẹ́ni tó volunteer ara rẹ̀ tí ò ṣe pé bóyá ó request pé owó kan lẹ gbọ́dọ̀ fún mi o nǹkan kan mo fẹ́ gbà kí n tó wá ó repo sínú ọkọ̀ láì gbowó kankan lọ́wọ́ ẹnì kankan ní Kwara State ó ká àwọn ọmọ ogun lẹ́yìn láì béèrè nǹkan kan lọ́wọ́ ẹnì kankan ó volunteer ara rẹ̀ láti flush àwọn tí ń da gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní Kwara State àwọn kan ò rí wa ní Kwara State àwọn kan bẹ ní Kwara State wọ́n rí wa gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn o wọ́n rí wa gẹ́gẹ́ bí ọ̀tá wọn wọ́n rí wa gẹ́gẹ́ bí ẹni tí ò lè bá wọn ṣe. So olóyè Sunday Igboho Ajagunla of Yorùbá land ó dẹ̀ ṣé agbọ́dọ̀ fojú olóore gúngi bí ìjọba Kwara State bí ó dìdí wọ́ọ̀nù gbogbo àwọn ọba Yorùbá tí ń bẹ ní Kwara State pé àwọn ọ̀gbọ́dọ̀ gbọ́ pé wọ́n padà accommodate wọn àgbọ́dọ̀ gba olóyè Sunday Igboho lálejò again allegedly ni o allegedly gẹ́gẹ́ bí n tá ń gbọ́ àti n táwọn èèyàn ń sọ pé Kwara State government wọ́n wọ̀nù gbogbo àwọn lọ́balọ́ba ní Kwara State pé wọ́n àgbọ́dọ̀ allow Sunday Igboho ní Kwara State mọ́ pé ọba kọ́ba tó bá fi allow Sunday Igboho láti wá Kwara State pé irú ọba bẹ́ẹ̀ yóò jẹ́ yẹn níṣu allegedly tí irú eléyìí bá ṣẹlẹ̀ irú eléyìí ò yẹ kó ṣẹlẹ̀ àwa bílù pé kò yẹ kó ṣẹlẹ̀ ká fọwọ́ wẹwọ́ báyìí lọ́wọ́ fi mọ́ tẹ́ ẹ bá ti ń rí ẹni tó lè ṣe láǹfààní gẹ́gẹ́ bí threatening ó túmọ̀ sí pé ìyà ó jẹ èèyàn pé o ìyà máa jẹ èèyàn pé o Igboho ní tó fẹ́ gbà lọ́wọ́ ẹnì kankan ní Kwara State ṣùgbọ́n báwo ni àwọn tí wọ́n jẹ́ èèyàn wa àwọn ọmọ ìyá wa torí pé fúnra wọn náà kúkú ń pe Sunday Igboho fúnra wọn ni wọ́n ń pè nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ olóyè tẹ̀ lọ lóòótọ́ ó dẹ̀ rí pé gbogbo ìlú yìí ló ti tú ọ̀pọ̀lọpọ̀ ìlú nílùú tó lọ́ba tó níjòyè wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ ọba dànù wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ ọba gbé àwọn ọmọ tó kó lọ látijọ́ yìí gbogbo àwọn ọmọ yẹn náà fẹ́ẹ́ ṣe wàlímọ̀ náà fẹ́ẹ́ ṣe ẹran bandit fẹ́ẹ́ ṣe wàlímọ̀ fọmọ láwọn ọmọ tán jí tán gbé kúrò ní tán gbé lọ ní Kwara State wọ́n tún publicize newspaper pé àwọn fẹ́ẹ́ ṣe wàlímọ̀ fáwọn ọmọ wò ní Kwara State ìjọba Kwara kò dẹ̀ rí nǹkan kan sí ó túmọ̀ sí pé àwọn tí wọ́n jẹ́ Yorùbá ní Kwara State they are living in isolation torí pé àwọn abúlé àwọn ìlú tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ ó jẹ́ àwọn ìlú tó jẹ́ ìlú Yorùbá pọ́nbélé a gbọ́ pé irú ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ sí àwọn ìlú táwọn Fúlàní ń gbé ní Kwara State ọlọ́wọ́nú tí ó bá lọ́wọ́nú ni wáyé tó jẹ́ pé gbogbo ìlú tó jẹ́ pé àwọn ọba náà ń jẹ níbẹ̀ tó jẹ́ pé àwọn ọba Yorùbá ní lọ́hẹ̀ níbẹ̀ ní àwọn ìṣẹ̀lẹ̀ yìí làwọn ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí àìgbọ́ra ẹni yé àti àìṣedédé láàrin ara ẹni ó sì ti à ń gbọ́ allegedly pé ó ti ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba Yorùbá àti bàbá wa Emir tìlú Ìlọrin kọ́lọ́n jẹ́ kẹ́mi wọn gùn gbogbo àwọn bàbá wa kábíyèsí náà tí wọ́n wà ní Kwara State tán jẹ́ Yorùbá Ọlọ́run jẹ́ kẹ́mi tiwọn náà gùn. ìṣẹ̀lẹ̀ sí àwọn kábíyèsí tán jẹ́ ọba fún àwọn Yorùbá láwọn ìlú tó jẹ́lẹ̀ ìlú Yorùbá ní Kwara State wọn àríran lọ́wọ́ kankan lọ́dọ̀ ẹnì kankan ifun látọ̀dọ̀ gọ́fmẹ̀ntì wọn àrí ìrànlọ́wọ́ kankan lọ́dọ̀ wọn ṣùgbọ́n ẹni tó jẹ́ ọmọ ìyá wọn full blooded Ajagunla of Yorùbá land olóyè Sunday Igboho ó gbéra láti ilẹ̀ Yorùbá ń bì ó lọ bá àwọn ọmọ ìyá rẹ̀ láti lè rescue wọn
kó lọ́wọ́ àwọn agbénipa yìí ní tó tún máa jáde ni pé federal government àbí state government tó ń wọ̀nà àwọn ọba Yorùbá yẹn pé allegedly ní o wọ́n ní bẹ́ẹ̀ ni o èmi ò tí ì gbà o mi ò tí ì gbà pé bẹ́ẹ̀ ló ti rí o wípé àwọn ọba yẹn wọn à tó bẹ́ẹ̀ wọn à gbọ́dọ̀ tún gbàlejò Sunday Igboho níbẹ̀ yẹn mọ́ pé ẹni tó bá dánwò àwọn fojú ẹ̀ hàn màbo ẹ sì mọ̀ pé gọ́fìmẹ̀ntì àwọn ọba yẹn ò lágbára láti bá gọ́fìmẹ̀ntì fa anything láì jẹ́ bẹ́ẹ̀ ebi ọ̀pá ségè sọ́pọ̀lọpọ̀ ọba la bó ti ẹ̀já sí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní orí sálárì wọn gbà allegedly láwọn ọba tó jẹ́ pé Yorùbá ni wọ́n pọ́nbélé tí wọ́n ń kojú ní Kwara State kì í ṣe kékeré àfẹnitọ́ bá jẹ́ pé ó ń lọ ó sọra rẹ̀ dẹrú láàfin emir according to allegedly ni o allegedly ni o so tí ẹ mọ̀ ẹni ọba kùnìkùnlà bá jayé o nígbà tí àwọn kábíyèsí wọ̀nyí tí wọ́n rí pé àwọn ò rí ìkúnlọ́wọ́ kankan látọ̀dọ̀ àwọn ìjọba Kwara State wọ́n ní láti pe ẹni tó kù ẹni tó jí ọmọ wọn. ẹni tó jí ọmọ wọn tó jẹ́ pé wọ́n lè pè lẹ́nu kan tẹ́lẹ̀ mọ̀ pé wíwá rẹ̀ yọ sàwọn lóore wọ́n ránṣẹ́ pé Chief Sunday Igboho lẹ́nu kan pé àwọn fẹ́ bọ́ ṣe mítìnì bóò ni gbogbo òlù tó tú yìí bóò ni yóò ṣe padà lẹ́nu kan lóye Sunday Igboho dẹ̀ kọ́ àwọn ọmọ ogun wọn gbàbẹ̀ lọ láti lọ fíṣítì gbogbo òlù yẹn wọ́n bá gbogbo àwọn ọba yẹn ṣe mítìnì ṣùgbọ́n àpadà sí rẹ̀ ni pé ìjọba Kwara bẹ̀rẹ̀ sí ní halẹ̀ má gbogbo àwọn ọba yìí kí ló dé tíjọba Kwara ń halẹ̀ máwọn ọba yìí ṣé wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní tí wọ́n fi ń halẹ̀ máwọn ọba. ṣé gbogbo bí lùsì yẹn ṣe tú sínú wọn dùn sí ni só dùn mọ́ wọn nínú ni kí lù ó tó tú nígbà tí lù yẹn tú lọ ìgbésẹ̀ wo níjọba Kwara State gbé kí ni tí wọ́n ṣe sí wọn rí nǹkan kan ṣe sí ìgbésẹ̀ wo ni wọ́n gbé nígbà tó tú tán ìgbésẹ̀ wo ni ìjọba Kwara State tún gbé pé bóò ni àlàáfíà ó ṣe jọba nínú ìlú yẹn bóò làwọn tó sákò náà lù bóò ni wọ́n á ṣe padà sínú ìlú yẹn ìgbésẹ̀ wo ni wọ́n tún gbé. Nothing. ó túmọ̀ sí pé àwọn alágbára kan wọ́n ń bẹ ní Kwara State tí wọ́n ń sponsor àwọn bandits àwọn terrorists láti lọ́ọ́ mọ àtàkì àwọn ìlú tó jẹ́ pé ọba aládé ni wọ́n ń jẹ níbẹ̀ wọ́n fẹ́ tú wọ́n fẹ́ lé àwọn ọba aládé yẹn padà wá sí gbogbo ọ̀dọ̀ wa ń bì wọ́n fẹ́ kán kò níyàn wọ́n fẹ́ kó jẹ́ pé ìjọba gbogbo tí ń jẹ́ Kwara State Fúlàní ni yóò máa pàṣẹ rẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni kò yẹ kí ìjọba Kwara State kó wòran up to that extent. kò yẹ kí ìjọba Kwara State kí wọ́n wòran up to that extent with that security force tí wọ́n ń gbà yẹn ságbára bandit wá jágbára ìjọba lọ ní ságbára bandit agbára terrorist jágbára ìjọba Kwara State lọ ní so yẹ kí sí so àwọn ìjọba Kwara wọn ní kò sí sọ́jà ní Kwara State kò sọ ọlọ́pàá ń bẹ kò sí civil defence ń bẹ kò sí àmọ̀tẹ́kùn ń bẹ àwọn àti ẹgbà àmọ̀tẹ́kùn láàyè ní Kwara State mi rò pọ̀ gbà àmọ̀tẹ́kùn láàyè kò sáwọn local vigilante níbẹ̀ tó didi ìlú kìíní tú ìlú kejì tú ìlú kẹta tú ṣùgbọ́n gbogbo ìlú yìí ìlú àwọn ọba aládé ni wọn ríran lọ́wọ́ kankan látọ̀dọ̀ ẹnì kankan tó ìdọ́dọ̀ gọ́fẹ́ǹtì ṣe rí i pé ọlọ́wọ́ nínú o gbogbo àwọn kábíyèsí wa ní Kwara State àfi kọ́lọ́ máa bá wa sọ wọn àwọn tó dẹ̀ ti kú sọ́wọ́ báńdíìtì Ọlọ́run bá wa foríjì wọn kó bá wa kẹ́ wọn tó ráyè máa yọ àwọn ti pa ọba nípa ẹ̀sìn táwọn báńdíìtì ẹ bá ti kọ́kọ́ wọnú ìlú báyìí ààfin náà kọ́kọ́ ń gbà lọ
ààfin lákọ́kọ́ máa ń gbà lọ wọ́n á jí ìyàwó ọba gbé wọ́n á jí àwọn ọmọ wọn gbé wọ́n á jí ọba gan àìmọye ọba tí wọ́n ti jí pé tí wọ́n ti padà nù ní Kwara State wọ́n ń pa ọba nípa ẹ̀sìn wọ́n pa kan wọ́n fẹ́ pa kan agbọ́ wọ́n fẹ́ pa kan wọ́n yìnbọn fún títí ìyẹn náà lájẹsára ìdí ìbọn náà fi pa nígbà tí wọ́n bò ó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ̀dí ìbọn máa lórí jẹ̀dí ìbọn títí tán fi pa wọ́n yìnbọn máa ìbọn ọ̀ràn ìdí ìbọn náà fi pa kábíyèsí yẹn ọba yẹn wọ́n dẹ̀ kó wọ́n gbé àwọn ọmọ ẹ̀ lọ wọ́n gbé ìyàwó lọ. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n á wọnú òlù lọ́sàn-án gan tí ẹ bá rí pé tí náà bá láwo só lè gòkè odò àwọn kan bẹ ní Kwara State tó jẹ́ pé wọ́n rí àwa Yorùbá báyìí wọ́n rí wa gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn wọ́n rí wa gẹ́gẹ́ bí Sunday olóyè Sunday Igboho sì lọ síbẹ̀ yẹn wọ́n rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí threat wọ́n rí gẹ́gẹ́ bí ẹni tó wá gbà wọ́n sílẹ̀ lẹ́yìn àwọn Yorùbá kọ̀ọ̀kan tó jẹ́ typical Yorùbá ni wọ́n rí Sunday Igboho gẹ́gẹ́ bí hero àwọn kọ ọ̀pọ̀ nù wọn tó jẹ́ pé wọ́n rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí threat pé olóyè Sunday Igboho tó wáyé tó because pé ìwọ ló ń lé àwọn ọmọ ló ń pa àwọn èèyàn wa ló ń lé àwọn èèyàn wa kúrò ní inú igbó nílẹ̀ Yorùbá ìwọ náà wọ́n wá Kwara State wọ́n rí gẹ́gẹ́ bí threat ni wọ́n rí Igboho ló fi já sí pé olóyè Sunday Igboho ní láti wà very very careful pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ lọ deal pẹ̀lú ní Kwara State kọ́ má jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni ó pe olè wá jà àwọn náà ni a tó sọ pé kólókọ́ wa mú àwọn náà request fún ìrànlọ́wọ́ pé olóyè Sunday Igboho a nílò ìrànlọ́wọ́ yín a ní kinní kan kọ́ má jẹ́ pé àwọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni ó tún lọ padà lọ bá Kwara State ṣe mítìnì pé tó bá ti wọnú ogbó báyìí ká má tó lọ lé ambush fún ẹ̀ tán ní kí ọwọ́ àgbà wọn lẹ̀ olóyè Sunday Igboho Ọlọ́run ló fi lọ́sà ìlẹ́sà fún ilẹ̀ Yorùbá o ẹni tí ó bá gbà kó má gbà o ẹ̀sà ní yàtàṣù bí rahamati yìí máa ń yẹ̀ṣà o ẹ̀sà lọ́lọ́run bá ṣe Sunday Igboho ó dìídì sàlẹ́sà fún ìran Yorùbá ni ajagun ńlá of Yorùbá land eléyìí ìgbọ́pàá o ọgbọ́n tí ń gbé kiri jọ̀pá lọ èyí tí ń bẹ lọ́wọ́ olóyè Sunday Igboho ojú kọ́ máa gbọ́pàá ọ̀pá òru ọ̀pá ọ̀sán so a nílò ẹ̀mí gígùn fún olóyè Sunday Igboho a sì nílò oríyìn gbogbo iṣẹ́ tó bá ṣe kọ́lọ́run bá jẹ́ kólóyè Sunday Igboho máa gboríyìn ìjọba Kwara State ní àwọn ògbọ́dọ̀ recover kankan receive olóyè Sunday Igboho allegedly ṣé tí ìjọba Kwara State bá sọ báyìí ìjọ bójú mu kíni rísì tí wọ́n fi lè sọ bẹ́ẹ̀ lẹ́ni tó fẹ́ ràn yín lọ́wọ́ torí bó ṣe débẹ̀ làwọn Fúlàní tó ti sá lọ ibi Ìgbòho bá kó àwọn ọmọ ẹrú kú dé gbogbo Fúlàní tó ń dà lúrú láwọn Fúlàní tó ń dà lúrú ni o ìsìn Fúlàní gidi o àwọn Fúlàní gidi ń gbé àárín wa o tá a jọ ń ṣe o àwọn Fúlàní gidi ń gbé àárín wa tá a jọ ń ṣe dáadáa gbogbo àwọn adàlúrú yìí àwọn tí ń fọpo mọ́yọ̀ tí ń ba nǹkan jẹ́ tí wọ́n ń boko jẹ́ tí wọ́n ń bọ̀nà jẹ́ àti fẹ́ ṣe wọ́n sáà máa fi wọ́n lẹ̀ ni federal government sọ pé ẹni bá ti rí nínú igbó tí ò lè gbé àárín ìgboro láàrin nínú wọn ká flush ẹ̀ dànù. gbogbo ìlú tó tú ní Kwara State yẹn ọlọ́wọ́ àwọn alágbára kan ní Kwara State ó ní nínú bó ní ìlú bí tí ìṣẹ́yọ kan tí kìí ṣe méjì tí kìí ṣe mẹ́ta báwo ló ṣe máa tú táwọn alágbára Kwara State wọn á dẹ̀ bù kẹ́ni wọ́n á máa wòran wọn á dẹ̀ rí ìgbésẹ̀ kankan gbé sí. so lójú tèmi it's like pé ìlú yẹn wọ́n dìdí fẹ́ tú intentionally ni ìlú yẹn wọ́n dìdí lójú ti tèmi o lójú tèmi fi ń wò ó ojú tèmi fi ń wò ó it's like pé wọ́n dìdí fẹ́ tú ìlú yẹn intentionally ni àwọn bandits ó ti lọ at least wọ́n mà ti lọ kọ ọdún kan báyìí tí ó bá ti lè lọ́dún kan kájí kó àwọn ọmọ yẹn lọ àwọn ọmọ tó ti parí wà láti parí Kùránì lọ́mọ tí ọ̀lọ́ lè ké kó tó jí wọn gbé gbogbo àwọn ọmọ tán jí gbé yẹn ẹ mọ iye kọ́mọ tó lè ka kó tó lè bẹ̀rẹ̀ alifu
kó tó lè parí kọ́ídà kó tó bẹ̀rẹ̀ kùránì kó tó parí kùránì ẹ wo iye ọjọ́ tó ti lò lọ́dọ̀ àwọn báńdíìtì ká tó wá sọ pé tó fẹ́ sí wàlímọ̀ fáwọn ọmọ yẹn wọ́n tún náà fẹ́ sí wàlímọ̀ fáwọn ọmọ wọ́n dẹ̀ ń bẹ ní Kwara State ń bẹ yẹn Kwara State government wọ́n àdẹ̀ rí gbèsè kankan gbé sí ṣùgbọ́n ẹni tó fẹ́ wá láti wá dóòlà àwọn èèyàn rẹ̀ ìjọba Kwara tún gbógun ti pé àwọn ò fẹ́ rí kí ọba kankan ó rìsífù ẹ̀ mọ́ ẹ wo ṣe ẹrújú ayé lóde ta lẹni rí ta lẹni ibi ṣé Ìgbòho lẹni ibi ni nítorí pọ́ lọ síbẹ̀ láti lọ rescue àwọn èèyàn láti lè lọ dóòlà láti àwọn tí wọ́n lé kò lé gbogbo ìlú tó ti tú láti lè sọ pé báyà kílù yẹn kó padà dìde àwọn ọba tó kù tọ́ka wọn ọbalẹ̀ ní gbogbo ìlú tó kù tó jẹ́ ìlú Yorùbá lábẹ́ Kwara State àwọn ọba yẹn ọkàn wọn ọbalẹ̀ àwọn ìlú kan yẹn ikú tí bá ń pojú gbẹ ni òwe nípa fún ni ọkàn wọn ọbalẹ̀ o mi rò pọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yẹn gan sun náà lù yẹn mọ́ ọ̀dà pé wọn kàn lọ sun inú ìgboro wọn padà wà bẹ́ẹ̀ lọ́sàn ọkàn wọn ọbalẹ̀ sókè èèyàn gbọ́dọ̀ balẹ̀ pẹ̀lú situation yẹn pẹ̀lú irú àwọn nǹkan yẹn pé àwọn ti pa ọba alágbájá ọba tàmẹ̀dò ọba òkè odò wọn pa sáwọn ọba yòókù máa wá lajú kalẹ̀ wọn á jókòó wọn á dúró ọ̀pọ̀ ìlú mi gan bandit ò ti débẹ̀ ní Kwara State yẹn wọn ti fúnra wọn láti kẹrù ara wọn láti sá lọ nílùú tó ní ìjọba tó ní adarí táwọn adarí wọn sì ń gba owó tó tówó látọ̀dọ̀ federal government tó jẹ́ owó security ni o tí wọ́n bá ná dèdè owó security tí wọ́n gbà yẹn tí wọ́n bá ná tán lórí security state kò yẹ ká gbọ́ pẹ́kẹ́ ẹnìkan kan tí wọ́n máa dà lóru wọ́n gba billions of naira ni wọ́n gbà ní security vote billions of naira Ìgbòho ajagun láwọn Yorùbá land ó dẹ̀ tún lọ wọ́n tún sọ fún Ìgbòho pé àwọn ò fẹ́ rí pé ọba kankan kí Ìgbòho tó lọ kó tó lọ tí ọba jẹ́ àṣẹ látọ̀dọ̀ federal government gan àwọn àfẹ́ kí Ìgbòho wá allegedly àwọn kan ti kóra àwọn àjọ ní Kwara State tán ti sọ pé tí Ìgbòho bá wá àwọn òfin kan sí àwọn láti bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kúsọ pé àfi kí Ìgbòho ọmọ wà ó kọ́ mọ̀ wọ́pọ̀ àwọn òfin Kwara State wọ́n fẹ́ èèyàn ní Kwara State àwọn ìlú bíi 5 ọdẹ tú ẹ̀ẹ́dẹ̀rí nǹkan kan sí definitely ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ Ìgbòho kọ́ wá yẹn ẹ̀yin lẹ wà behind ìlú yẹn tó tú àwọn ìlú tó tú yẹn so Ìgbòho tó tún wá padà state government tó wá ń sọ pé àwọn ọba yẹn ò gbọdọ̀ receive Sunday Ìgbòho mọ́ definitely ó ní governor ní ìdíkà question governor lórí ìlú yẹn tó tú àwọn ìlú tó tú London Kwara State government yẹn ó ní ìdíkà question àwọn alágbára tí ń bẹ níbẹ̀ èèyàn lọ látọ̀ tí wò pé bóò ní ìlú tó tú yóò ṣe padà àwọn tí ò tí ì tú bóò náà ṣe ní fọkànbalẹ̀ wọ́n dẹ̀ tún ṣe kíni wọ́n tún sọ pé wọ́n tún ti ń tẹ́tí àwọn ọba tẹ́jọba Yorùbá àwọn ọba aládé tí ń bẹ níbẹ̀ pé wọ́n á gbọ́dọ̀ gbàlejò Sunday Ìgbòho mọ́ àwọn tí wọ́n tẹ́tí àwọn tí wọ́n gbogbo ẹni tó sọ̀rọ̀ ẹ̀ jáde pé wọ́n á gbọ́dọ̀ gbàlejò Sunday Ìgbòho mọ́ ó yẹ kí wọ́n gbé wọn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àwọn yẹn wọ́n gbọ́dọ̀ mọ̀ nípa àwọn ìlú tó tú gbogbo àwọn ìlú tó ti jíyàn gbé ní Kwara State yẹn wọ́n gbọ́dọ̀ mọ̀ nípa wọn ká bẹ̀rẹ̀ wádìí látọ̀dọ̀ àwọn èèyàn yẹn. so olóyè Sunday Ìgbòho Ọlọ́run máa dúró tì yín o ọ̀tá ẹni òkè ń pòdù ọ̀yá o ọ̀tá ẹni òkè ń mọ nǹkan kan ṣe ṣùgbọ́n Ọlọ́run ọba kò máa fi sọ̀rọ̀ ẹ̀sán yín yóò máa wà pẹ̀lú yín mọ́kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìlú Kwara State lílọ ọbẹ̀ ẹ wà very very careful ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ wọn they are Fulanis kódà àwọn atánjẹ́ Yorùbá wa gan wọ́n níbẹ̀ ní Kwara State wọ́n ń pera wọn ní Fúlàní òótọ́ rẹ̀ ti mẹ́bẹ̀ nìyẹn náà atánjẹ́ Yorùbá wa gangan wọn tẹ́ ẹ bá sọ pé ṣe bí Yorùbá lẹ́yìn láwọn wọn ní rárá Fúlàní láwọn o so ọ̀pọ̀lọpọ̀ wọn gan ti sún wọ́n ti gbà pé Fúlàní láwọn so lílọ ọbẹ̀ yín olóyè Sunday Ìgbòho ẹ dákun ẹ wà very very careful Ọlọ́run bọ́ máa fi sọ̀rọ̀ sọ́yìn o àbúrò Ọlọ́run máa dájú lórí yín
torí pé a nílò yín ilẹ̀ Yorùbá táwọn Kwara State bá ní kẹ́ ẹ má wà ẹ dákun ilẹ̀ Yorùbá látọjọ́ tó lóye Sunday Igboho tó ti bẹ̀rẹ̀ operation ìrù ẹkùn àgbúrò Fúlàní kankan mọ́ ilẹ̀ Yorùbá ẹ tó sọ mí ìjọ òlẹ tó ti gbọ́ pé Fúlàní ṣe hàn àlè kankan bì kankan nílẹ̀ Yorùbá ìjọ òlẹ ti gbọ́ ọjọ́ òlẹ ti gbọ́ tó o bá gbọ́ jẹ́ kémi ò máa pé mi ìjọ àtọ̀gá ti gbà tí ìrù ẹkùn ti bẹ̀rẹ̀ operation èmi ò tún mí ń gbọ́ pé Fúlàní kankan tó ń sin kankan wọ́n tó ń halẹ̀ ní kankan mọ́ tàbí wọ́n tó ń ba nǹkan kan jẹ́ nìkan tàbí wọ́n tó ń lọ mí ń gbọ́ from anywhere so definitely ìrù ẹkùn wà active wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ so a ní ìdí yín olóyè Sunday Igboho nílẹ̀ Yorùbá o tí àwọn Kwara State bá ní kẹ́ ẹ mọ́ wá tàbí wọ́n láwọn ò fẹ́ yín àwọn afẹ́ yín nílẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tó kù afẹ́ yín níbẹ̀ ẹ̀mí yóò sì gùn Ọlọ́run ọba yóò bá wa sí lẹ́sìn olóore o ẹ̀ẹ́nì kánjú kú ipá ọ̀tá ò ní káyín o Chief Sunday Adéyẹmọ Ìgbòho Ajagunla of Yorùbá land ẹ̀ẹ́nì kánjú kú ipá ọ̀tá ò ní káyín o la hawla wala quwwata illa billahi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.